kú dédé àsìkò yìí, èyí ni àwọn ìròyìn tó sodo sí inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ ajé Monday ọjọ́ 5 oṣù kejì ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ tèmi. Lágbọn òṣèlú, lórí ipò tí orílẹ̀-èdè wa Nàìjíríà wà, igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ Àtíkù Abubakar àti iléeṣẹ́ ààrẹ sọ kò bákùngbé ọ̀rọ̀ síra wọn. Àjọ SERAP rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti pa á láṣẹ fún adájọ́ àgbà lórílẹ̀-èdè yìí tó tún jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ètò ìdájọ́ ọ̀gbẹ́ni Lati Fagbemi-San pẹ̀lú àjọ tó ń rí sí ìṣòwò ìlú kúmọkùmọ láti ṣèwádìí bílíọ̀nù $3.4 owó IMF tó ṣàdédé pòórá tí kò sẹ́ni tó mọ ibi tó wọlé sí. Orílẹ̀-èdè China ti ní nígbà tí yóò bá fi tó ọdún 5, àjọṣepọ̀ tó gúnmọ́ ju ti tẹ́lẹ̀ lọ yóò ti wà láàrin orílẹ̀-èdè China àti Nàìjíríà pẹ̀lú bó ṣe jẹ́ wípé àwọn nǹkan tí wọ́n ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà yóò ti pọ̀ lọ́jà orílẹ̀-èdè China. Àjọ TCN ti padà sọ̀rọ̀ o lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù. Wọ́n ní àìsí afẹ́fẹ́ gáàsì tó tó ló ń fa ìṣe ségesège iná ọba lórílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbánjí ti gbóṣùbà káre fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí àwọn ajínigbé ti ṣe fi àwọn ọmọ ilé ẹ̀kọ́ Apostolic Faith Montessori School Èmùrè Èkìtì tí wọ́n jí gbé lọ́jọ́ 29 oṣù kìíní ọdún yìí àtàwọn olùkọ́ wọn sílẹ̀, ṣùgbọ́n tí wọ́n gba ẹ̀mí dírẹ́bà ilé ẹ̀kọ́ náà lákàtà wọn tí wọ́n sì dáná sun. Bákan náà, ìròyìn tún wà ní ìwé ìròyìn The Matrix pé Tyler ló léwájú àwọn olórin ilẹ̀ wa bíi Àṣàkẹ́, Burna Boy, Davido níbi ayẹyẹ ìgbàmì ẹ̀yẹ Grammy gẹ́gẹ́ bí olórin ọmọ ilẹ̀ adúláwọ̀ tó gáyàtà jùlọ. Lágbọn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal gbo ewúro sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool lójú nínú ìdíje English Premier League nígbà tẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea fìdí rẹmi ní tiwọn. Láti máa jẹ̀gbádùn ìròyìn káàkiri orílẹ̀-èdè yìí àti lágbàáyé síwájú sí i, ẹ darapọ̀ mọ́ ojú òpó ìwé ìròyìn The Matrix News lórí Facebook, Instagram, YouTube tàbí lórí TikTok láti máa gba ìròyìn lójoojúmọ́. Ẹ ṣeun.